Entertainment TV, your #1 birthday arena. Ó yá ẹ jẹ́ yá kí ọmọ Ìkọ̀tún. Oyèyẹmí ìyanu Olúwa. Oyèyẹmí ìyanu. Ó ní wà ó rẹwà bébí. Oyèyẹmí ìyanu Olúwa. Oyèyẹmí ìyanu. Oyèyẹmí ìyanu Olúwa. Oyèyẹmí ìyanu. Oyèyẹmí ìyanu Olúwa. Oyèyẹmí ìyanu. Àpáta dé àpáta para ewì dé ẹjọ́ mi yéké kankéré ti kó lóhùn àgbẹ̀mí gbéwúrẹ́. Ọmọ Ìkọ̀tún Oyèyẹmí ìyanu lèmi fẹ́ máa kí ọmọ ire tó rẹwà tó níwà tó níláárí onítẹríba oníwà tútù bí àdàbà. Ìyanu ni mo rí tí yéyé fi yé mi wípé ọmọ kò ṣe é bí wọ́n mọ́ torí bàbá fọmọ wọ́mọ ó ṣeé ṣe kálù kan pa. Ìyanu níláárí ó yàtọ̀ sáwọn ọmọ kọ́mọ. Bó ti rẹwà bẹ́ẹ̀ náà ló níwà oníláárí onítẹríba jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe ó ń bọ́mọdé ṣe ó sì tún bẹ̀rù àgbà. Ìyanu arẹ́rìn músẹ́ bí ẹni tí ò lè jẹ kọ́kọ́ tán. Àbójú dédé bí ìtẹ̀jú mo kí ọ̀pọ̀ ọdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ọ̀kan pàtàkì ló ṣe láàrin ewì náà. Àpáta ewì lèmi ń jẹ́ aláṣẹ gbogbo ewì náà. Ó yá ìyanu jámàre lé bàbá tó bí ọlọ́mọ Ìgbàrà Òkè ní í ṣe lé bàbá rẹ̀. Ìwọ lọmọ ẹlẹ́yẹ kìí ṣe wẹ́yẹ̀wẹ́yẹ̀ àtijọ́rí ògún lọ́nà Ìgbàrà Òkè. Ìwọ lọmọ Olúwa lọ́tún ọba lùfọ́ lọ́sì. Ìwọ náà lọmọ òbí Ìgbàrà ọmọjú adẹ́rù bá ní. Mo kí ọ̀pọ̀ ọdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Àríyáyá ń tiyá àríyọ̀yọ̀ ń tiyọ̀ iná ní dàyà ná. Ayé ọmọdé àgbà ọkùnrin obìnrin wo mọ̀ fọ̀yàyà ṣe tiẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹwà rẹ ò ní bàjẹ́ torí àwọ̀ títò tó bá mú wáyé ní mú padà lọ sóde ọ̀run. Ọmọ aráyé kan ò ní pa láwọ̀dà. Àmọ́ lára bí èdè mo kí ọ̀pọ̀ ọdún mo kí ọkú yèdún. Happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tó yẹn padà sínú kókó òkí bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tá fẹ̀rẹ̀ bòjò á padà sínú ìsàlẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní lójúmọ́ tí mọ́ jáde gbogbo ilẹ̀ kílẹ̀. Oyèyẹmí ìyanu Olúwa. Oyèyẹmí ìyanu. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.